Mina shakirin. Ó ní Ọlọ́run inú ìyàwó mi kàn wú ni nítorí pé mi ò mọ̀ àmọ́ in àtẹ̀kẹ́ni sọ̀lẹ̀ ha tó bá jásí pé dáadáa ló ń bẹ́nu ìyàwó mi ló lọ bí jáde dẹ́ pé ó jọ tí mò ń fẹ́ lálẹ́kùn dandan mina shakirin. Ọlọ́run ó gbìyànjú láti jẹ́ni tí ó máa dúpẹ́. Mo dẹ̀ mọ̀ pé inú ti sọ pé Ọlọ́run tó bá tó ìyàwó mi ní rọrùn orin ọpẹ́ yóò jáde lẹ́nu mi. Orin ayọ̀ oní máa kọ láwùjọ àbí ẹ sọ bẹ́ẹ̀ ni tó bá rí báwọn. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Ẹ má wá lé padà ẹlòmí ó sì lọ èrè tó yẹ kó mú wá kò ní rí mú ẹlòmí wá nìyí èrè nìkan òní yóò ṣe kí ni òní yóò rí mú wá lé tó já sí pé ìyàwó rẹ̀ gangan ó lè má rí mọ́ á sì tún dànù. Ìfẹ́ ìyàwó yàtọ̀ sí ìfẹ́ àwọn òbí. Ìfẹ́ òbí ó yàtọ̀ sí ìfẹ́ ọmọ. Ọlọ́run tí ó wá gba ìfẹ́ yín lọ́wọ́ yín ẹ bá ní lórí ọba tí ó gbàfẹ́ yín lọ́wọ́ yín ló kọ pé Ọlọ́run ó ṣe tí ó já sí wípé ẹ ń lọ délé ìkalẹ̀ ní hospital fáwọn tó já sí wípé iṣẹ́ wọn ni wọ́n ṣàjẹun àyíbẹ̀kọ́ tí wọn fẹ́ stress ara wọn too much wákàn ní ẹja ṣì ń dá máa ṣe kó kúrò ń bẹ́ẹ̀. Ọlọ́run tí ó wà ní kó rí bẹ́ẹ̀ mi fẹ́ dárúkọ owó torí àsìkò kí lẹ́fẹ́ fi kí Ọlọ́run lówó ọpẹ́ tẹ́yìn náà rí owó tó níláárí tó ṣe pé lówó ọpẹ́. Sheikh mi lójú pé Adamallahu hayata. Amallahu hayata. o sí nǹkan tí mo lè filẹ̀ bí tó wọ̀ tiẹ̀. Allah. Mo lè filẹ̀ tó wọ̀ tiẹ̀ mo súnmọ́ wọn súnmọ́ mi. Allah. Sheikh mi ni bàbá mi ni wọ́n. Allah. Ó ti pẹ́ tàtijọ́ wa. Allah. Kò sówó tí mo lè filẹ̀ tí n bá gbé gbogbo lé láyé lẹ̀ fún wọn kó tó. Alhamdulillah Rabbil alamin. Ẹ̀dàkẹ́wẹ́ bá ní Allahu akbaru. Allahu akbaru. Àfáàní Jamalul Marihi al-Lisan. Wọ́n ní ẹ̀wà ọmọdé èèyàn láyé iná ẹ̀ ni àwọn ẹ̀rì pé mo ní ká ń mú owó ńlá wá. Wọ́n wọ́n kò sí táwọn lè gbé kalẹ̀ yìí tó fẹ́ tó orin tọ́lọ́run bá lè ṣe fáwọn. Kọ́lọ́run wọlé pé ẹ dúpẹ́ fọ́lọ́run orin tọ́lọ́run bá fún yín. Eléyìí kọ́ làkọ́kọ́ ibi tó ti bẹ̀rẹ̀ níbi tó dé lọ́wọ́lọ́wọ́ báyìí ìmí ò tún wá tẹ̀lé tó bá tẹ̀lé náà ẹ̀ ní mọ̀sáárè wọn abẹ́kàlá ilẹ̀ ẹ̀ ní mọ̀sáárè wọn owó pé kẹ́ mọ́ mọ̀sáárè wọn ẹ bá mú pé kẹ́ mọ́ mọ̀sáárè ọmọ ìkàlà àgbàlagbà ló ń bẹ̀bẹ̀ tàkùnmí ni ó mọ̀ lọ pé kẹ́ mọ́ mọ̀sáárè ọmọ ẹ bá mú yùn ẹgbẹ́lẹ́ ìdání ìkàlà àgbàlagbà láwà tó bá rí báwọn owó ọpẹ́ kò fẹ́ bá wọn dúpẹ́ torí ẹlòmí ń bẹ ẹyá inú abọ́ ni. Ẹ pé bàbá àgbà náà. Bàbá wa àgbà. Bàbá àgbà ti múra kalẹ̀. Owó ọpẹ́ la fẹ́ gbà lọ́wọ́ yín. Torí. Ó ti fi ohun dé ṣe. Bàbá ti fi síbẹ̀ náà. Tako lélẹ̀ bàbá wa o, a ní tako lélẹ̀. Bàbá. Tó bá rí báwọn, ìwọ kò fẹ́ bá wọn dúpẹ́ torí ẹlòmí ń bàjẹ́. Láti bọ́ stọ̀pù AP tàti yí wọlé òun òní yóò ti máa jẹ gálàbọ̀ wá àtẹ̀pà àbí bọ́ọ̀lì àtẹ̀pà tó bá wá débẹ̀ wọ́n abẹ́ kí n sunkún bó ló ti wá rí báyìí Ọlọ́run tí ò wá ní kírú ẹ̀ ṣẹlẹ̀ sí wa pé oúnjẹ la wá jẹ lónìí àtowó ọpẹ́ dákun bá wọn dúpẹ́ láàrin ìṣẹ́jú kan àfẹ́ pẹ́ rárá àfẹ́ pẹ́ bá wọn dúpẹ́ láàrin ìṣẹ́jú kan lẹ́yìn eléyìí àbọ̀ sínú tó kù náà ni owó ọpẹ́ àbáwá yìí 2,000 naira ayébẹ́kọ́ barakallahu fi ẹ̀rí pa àṣọ táìmù yẹn ni àwọn abẹ́ Ọlọ́run ọba aláàánú owó ọpẹ́ la ná fún Ọlọ́run lónìí lórí ìyá ọlọ́mọ àtọmọ wa àlékún oore Ọlọ́run jẹ́ wọlé tọ̀ wá o albarka la ilaha illallah wala hawla wala quwwata illa billah abanile ko mo lọ sapo wala hawla wala quwwata illa billahi alazim mo gbádùn àwọn bá pọ̀ wọ́n fún mi lówó àpò ẹjọ́ mo lọ sọ́hun èyí tó kù náà àwọn ètò wa nígbà tí a bọ́lẹ̀ lórí ọpẹ́ yo ọlọ́mọ ní ẹgbẹ́lẹ̀ ìbáko ko tún máa lọ báyìí ọlọ́mọ ẹ ṣeun Ọlọ́run bá fi sọ́wọ́ sí náà èyí tó kù ní ètò báyìí ó ní kí agborúkọ ọmọ báyìí orúkọ ọmọ àbáwá tí wọ́n bá sọ orúkọ ọmọ náà àbáwá ṣe àmàṣàrí tòní tí bàbá wa Mágàjí ó máa gbẹnu wọn sọ̀rọ̀ wọ́n lẹ́yìn lẹ́bàá wa sọ orúkọ ọmọ wa bàbá wa Fadilatu Sheikh olùdásílẹ̀ ìjọ wa Abdulhawu Saiful Mumin
inshallah àwọn ni wọ́n bá gbókọ ọmọ wa jáde kọ́lọ́n wọlé pé ẹ̀fẹ́nu yín fi jẹ gbòrí sì fi ṣépè fún yàn rí àṣẹ tó ń bẹ lẹ́nu náà ní kẹfì gbọmọ ọmọ ẹ jáde lórúkọ kọ́lọ́n jó yanjú àbẹ̀rẹ̀kẹ̀ la ilaha illallah anakumullah. àwùjọ Muhammad sallallahu alayhi wa sallam. àtàwọn ará ilé àti àwọn sàábé rẹ̀ àwọn ìyàwó ẹ̀ àwọn aláràǹsí ẹ̀sìn àwọn tí wọ́n dúró lórí orí ipa rẹ̀ tí dọjọ́ ẹ̀san ọlọ́mọsàbá ké gbogbo wọn bọ̀. àmín. àwọn gbọ́dọ̀ fáwọn ilé wọ wa bẹ́ẹ̀ látòrí àwọn òbí tí wọ́n bí wa sáyé àwọn àlùfáà tí wọ́n kọ́ wa ní kéwú àwọn alágbàtọ́ tí wọ́n wò wá àtàwọn tá a mú mi mímọ̀ kan sí kejì lọ́dọ̀ wọn tọ́lọ́ sì ni a máa ṣàǹfààní nínú mọ̀ náà gbogbo àwọn tí ń bẹ láyé ọlọ́mọba akẹ́kẹ̀ẹ́ta yé. àmín. àwọn tí wọ́n ti bọ́ sálì kìíyàmá ọlọ́mọba akẹ́kẹ̀ẹ́ta kìíyàmá. àmín. bàbá onísábà bí èmi àti ẹ̀yin àṣẹ Ahmed Al-Sharif. sáàmà sáàdì rahimahullahu ta'ala. bàbá wa Sheikh Ahmed Al-Sharif. sáàmà sáàdì rahimahullahu ta'ala. alikiyama wọn ọlọ́run dákun mọ́sàájì kó máa dá sí. àmín. lẹ́yìn náà mo wá kí ìkàlẹ̀ mo kí àwọn bàbá mi àfọ àwọn àgbà sáàmà sáàdì tòní. adamallahu hayatahu. Al-Khalif Al-Hajj Al-Sheikh Adéwálé Ahmed Al-Sharif. sáàmà sáàdì adamallahu hayatahu wa hafizahullahu ta'ala. ẹtún bá ń da àdámọ̀ wọn lẹ́ẹ̀kan sí. adamallahu hayatahu wa hafizahullahu ta'ala. bàbá ọlọ́run járe yín pẹ́. àmín. lábẹ́ bí yẹn fẹ́ bí yẹn kọ́ ìjọkọ̀sọ́ba kan àfọlọ́run ní Nàìjíríà àti ní outside Nigeria country ẹ̀yin ni àlífà gbogbo wa. wọ́n dàbí yẹn dàgbà tó bá yẹ wúlò ẹ̀yin làlífà gbogbo wa tó bá ti wà lábẹ́ àṣà kò ṣẹbọ kò sóògùn kò sáwo kò símúlẹ̀ kò sóso kò sàjẹ́. ká fi àdúrà ká fi tú ìdè ká fi já ìdè ẹ̀yin ni bàbá gbogbo wa. ọlọ́run sàjẹ́ ká rí yín pẹ́. ọba tí ò jẹ́ kí ẹ tòṣì tí ó fà á rẹ̀ ṣe má jẹ́ màpàlà sí ibú. àmín. ọlọ́pàá sàmì dáadáa. àmín. wala hawla. wala quwwata illa billahi al-azim. wọ́n á kí gbogbo ẹ̀yin bàbá bàbá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá àgbà tí gbogbo ayé ló mọ̀ wọ́n a sì mọ̀ wọ́n ló kọ́ kọjá bàbá wa Jídé kò sọ́kọ́. bá ń pẹ́lú ọba tó bí. Allahu akbar. bàbá ọlọ́run ní jẹ́ rógun stroke. àmín. àbí tábà tó fi bá sí ọlọ́run ní jẹ́ dùbúlẹ̀ àárẹ̀. àmín. ọlọ́run ní jẹ́ ṣàìsàn. àmín. èmi náà ti rí wọn àmọ́ face to face láyé wa lónìí. òkúta fi ń ro owó ara ọlọ́run ní jẹ́ fọ́. àmín. iṣu àwọn ọmọ náà ọlọ́run jẹ́ òjìnà alẹ́ fún yín. àmín. la hawla. wala quwwata illa billahi. mo kí àwọn màmá wa náà mo sì kí bàbá ọlọ́mọ àgbà torí bẹ́ẹ̀ mo wá kí ìyá wa náà star náà ni wọ́n náà ibẹ̀ kọ́ ni kí lẹ kó kọ́ sọlá kò sọ́kọ́. ẹ bá ń pẹ́ lọ́run tó bí Allahu akbar. ìràwọ̀ tí yín náà ọlọ́mùsàjọ́ ọmọ mọ́lẹ̀ sí. àmín. má jẹ́ wọ̀kùn láéláé o. àmín. ibi tí bàbá ò tí ì tún dé ọlọ́jà yóò jù bẹ́ẹ̀ lọ. àmín. ẹ bá ń sàmí. àmín náà. gbogbo àwọn star tá à ń bẹ ní pátápátá ọlọ́run ní jájábọ́. àmín. ìmọ̀lẹ̀ ọlọ́njọ́ ọmọ mọ́lẹ̀ sí. àmín. la hawla. wala quwwata illa billahi al-azim. bifadlillah. bifadlikum. alhamdulillah. أعوذ بالله من الشيطان الرجيم. Àmín. àwọn òbí wa tí wọ́n ti lọ nínú ìsìlámù. Bismillahi qul huwallahu. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. الحمد لله الذي خلق الإنسان من طين. adúpẹ́ fún ọlọ́run ọba lékè.
ọba tó dáwọ́ ènìyàn mi tí ní látara ẹrọ̀fọ̀. وجعل نسله من سلالة من ماء مهين. ẹrọ̀fọ̀ yìí náà ló wá sọ di omi lọ́gbọ́lọ́gbọ́ èyí tó já sí pé ó ń bẹ ní bàràdì bàbá àti gbáyà ìyá wa. وقدره في قرار مكين. ó wá kádàrá rẹ̀ pé kó máa gbáyé yìí ẹnìkan ò lè tọ̀ láyé yìí kó wá máa tọ̀ àtọ̀jáde ó ti dà ìsàn àṣẹ ọlọ́run àtagbára rẹ̀ náà ló fi máa ń jáde sára obìnrin. إلى قدر معلوم. tí ó wàá di pọ́lọ́ wọn bá a lékè tí ó wàá máa gbèrò pé nǹkan báyìí la fẹ́ fi dá. وشواه ودله في أي سورة ما شاء ركبه. látara àgbà yìí tí àtọ̀ bá ti wara obìnrin látara funfun yóò di pupa lẹ́yìn ijọ́ mélòó kan lẹ́yìn ijọ́ mélòó yóò di bá sí ẹran lẹ́yìn ijọ́ mélòó yóò di ẹran lẹ́yìn ijọ́ mélòó egungun ó jáde ń bẹ̀ lẹ́yìn ijọ́ mélòó á fún lórí á fún lápá á fún lẹ́nu á fún létí á fún nímú á fún léyín á fún láhán tó bá wá dáyé kan sóbìnrin ni ẹfun pẹlẹbẹ sọkùnrin ni yóò ní ẹfun rogodo ká lè bá a dàmọ̀ pọ́kùnrin ni. فتبارك الله أحسن الخالقين. dákúmọ̀ sọ pé Allahu Akbaru. الله أكبر فتبارك الله أحسن الخالقين. nítorí fún ọlọ́run ọba àlékè ọba tó dá wa dáadáa tó ní kojú wa máa ń bẹ níbi tó yẹ kó wà. نحمده سبحانه وتعالى. a dúpẹ́ fún ọlọ́run ọba àlékè lẹ́ni tó ń ṣe àfọ̀mọ́ fún un. يهب لمن يشاء إناثا. tó bá wù nígbà míì ẹlòmíì bó ti lè wù kó mọ ogún jà tó obìnrin nìkan ni yóò máa bí kó lóun máa gbó òun kì í òun yìn obìnrin nìkan ni yóò máa bí. ويهب لمن يشاء ذكورا. ẹlòmíì sì nìyí kó ṣe súkẹ́súkẹ́ jù bẹ́ẹ̀ lọ akọ nìkan ni yóò máa bí. أو يزوجهم ذكرانا وإناثا. ìgbà míì sì nìyí yóò máa ṣẹlòmíì ní àmúlùmálà àtọkùnrin àtobìnrin gàrí àtẹ̀wà àdàlú ni yóò máa bí. ونصلي ونسلم على رسول الكريم محمد رسول الله. ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì wa Muhammad. القاهر. ẹni tó ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé. يعقوان المولود يوم سبيه. ó ní tẹ́ ẹ bá ti bímọ tó bá di pé ọjọ́ méje lórílẹ̀ ayé tẹ́ ẹ bímọ. ويولاك. ànábì ní kẹ́ ẹ fárí ọmọ yín kẹ́ ẹ sì pẹ́rán. tó ti wà ní fífá. tẹ́ ẹ ti fárí ọmọ. ويزمى. ànábì ní kẹ́ ẹ wá wo orúkọ tó dáa. وقد تمنى اليوم على حقيقة هذا المولود. ànábì wá ní tẹ́ bá ti wá kóra yín jọ lórí ìkàlẹ̀ yìí tẹ́ fẹ́ fọmọ yín ní súnà. وعلى تسميتها على دين الله وعلى سنة رسول الله. àwọn ò ní yé láti má sòótọ́ ọ̀rọ̀ gbogbo tẹ́ ẹ bá ṣe ní súnà ọmọ yín ẹ ṣe lórí òfin Ọlọ́run súnà ànábì. سميناه.